lọ́jọ́ keje oṣù kọkànlá ọdún tá a wà yìí ìyẹn the 7th of November 2024 ó ní ìpàdé gbogbo àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá ìní yóò máa wáyé èyí tí wọ́n pè ní Ọba Summit ìyẹn Southwest Ọba Summit ni yóò máa wáyé irú èyí tí ò ṣẹlẹ̀ rí tó sì jẹ́ pé ìpínlẹ̀ Èkó ìní ìpàdé náà yóò ti wáyé ṣùgbọ́n tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pàápàá àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ìpàdé àwọn ọba tó fẹ́ wáyé náà. Ẹ rántí wípé bí ọba ṣe pọ̀ nílẹ̀ Yorùbá tó kò sí ìpàdé kan tó kó gbọ́n papọ̀ láti jẹ́ ká wà ní ìṣọ̀kan àti láti fi ohùn kan sọ̀rọ̀ èyí tó ti ń kọ ọ̀pọ̀ ọmọ Yorùbá lóminú ti pẹ́ pé àti àgbọ̀ bí ilẹ̀ Yorùbá ṣe lókìkí tó bá ṣe lẹ́kọ̀ọ́ tó bá ṣe lọ́gbọ́n tó bí wọ́n tún ṣe ní ẹ̀bùn tó wọn kò ní ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba níbi tí wọ́n ti ń fi ohùn ṣọ̀kan ṣùgbọ́n ní báyìí ó dàbí pé àdúrà àwọn tí ó fẹ́rù nǹkan báyìí ó mà ti gbà nígbà tí wọ́n ti fẹ́ gbé ìpàdé àwọn lọ́balọ́ba àkọ́kọ́ rú ẹ̀ ní ilẹ̀ Yorùbá sílẹ̀ tó sì jẹ́ pé ìpínlẹ̀ Èkó ni yóò ti wáyé lọ́jọ́ keje oṣù kọkànlá ọdún tí a wà yìí ìyẹn the 7th of November 2024 tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ẹgbẹ́ àgbìmọ̀ àpapọ̀ àwọn ọmọ Yorùbá World Council ìní ó fẹ́ gbé ètò yìí kalẹ̀ lábẹ́ olùdásílẹ̀ àti alága wọn ìyún ààrẹ Ọládọ̀tun Hasan àwọn ló fẹ́ gbé sílẹ̀ inú ààfin ọba Ẹlẹ́gùṣì ti Ẹ̀gùṣì Kàtẹ́ ní ìpínlẹ̀ Èkó ìní ìyún ọba Adémọ́lá Saheed Ẹlẹ́gùṣì ìní wọn yóò ti ṣe ìpàdé àwọn lọ́balọ́ba náà. Bẹ́ẹ̀ la gbọ́ pé àrólé Oòduà ìyún kábíyèsí ọba Babátúndé ẹni ìtàdé ẹyẹ Ògúnwùsì Ọ̀jájá kejì òní yóò jẹ́ bàbá ọjọ́ náà àti ẹni tí yóò máa gbàlejò ọjọ́ náà. Kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí nípasẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àṣà ìyẹn Ministry of Culture wọ́n ti fòǹtẹ̀ lu ìpàdé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá àkọ́kọ́ tó fẹ́ wáyé ní ìlú Èkó yìí. Ṣùgbọ́n níṣe ni àwọn ọmọ Yorùbá máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ méjì nípa ìpàdé tó fẹ́ wáyé báwọn kan ṣe ń kan sára sí ààrẹ Ọládọ̀tun Hasan fún ọgbọ́n àti ìmọ̀ tó fi gbé irú ìpàdé ńlá bẹ́ẹ̀ kalẹ̀ iná ń gbà wọn ọba náà nímọ̀ràn pé kán jọ̀wọ́ kán ṣe ara wọn ní ọ̀kan àti òṣùṣù ọwọ̀ kán sì fi ohùn kan fi sọ̀rọ̀ ní ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Yorùbá ní pàtàkì. Ṣùgbọ́n àwọn apá kejì pàápàá àwọn ìjàǹgbara fúnmìnira Yorùbá ní tí àwọn ń sọ ni wípé kí àwọn ọba náà kí wọ́n lo àǹfààní ìpàdé náà láti fi ṣàtìlẹ́yìn fórílẹ̀-èdè Yorùbá ìyẹn pé kí Yorùbá kúrò lára Nàìjíríà nítorí pé òun nìkan ni ọ̀nà àbáyọ kí wọ́n sì lo gbogbo agbára wọn láti rí i pé ìṣọ̀kan wà láàrin wọn kí nítorí pé bí òmìnira Yorùbá bá dé ìgbà náà ni làwọn náà ìyẹn àwọn ọba yóò tó bọ́ sípò aṣíwájú tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀. ṣá Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí ọba Babátúndé ẹni ìtàdé ẹyẹ Ògúnwùsì Ọ̀jájá kejì kábíyèsí náà ti fòǹtẹ̀ ó ti fi lu ìpàdé àwọn lọ́balọ́ba náà tí kábíyèsí ti jẹ́ kó dì í mọ̀ pé òun lòun yóò gbàlejò òun ni yóò sì jẹ́ bàbá ọjọ́ náà.